بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam. Mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọjọ́ tòní. Ọjọ́ òní ni Yawmu Athulatha, ọjọ́ kọkànlá oṣù keje ọdún 1445. Ọjọ́ kọkànlá Yawmu Thulatha, ọjọ́ Tuesday, ọjọ́ ìkọkànlá oṣù keje oṣù Rajab ọdún 1445. Mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV, ìkànnì tí a ti máa gbọ́ ọ̀rọ̀ Islam níbàámu sí Al-Qur'an àti Sunna Ànábì wa Muhammad lórí àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa. Allah subhanahu wa ta'ala, ọba tí ó fi Islam tọ́ wa sọ́nà, àìní mọ̀ ṣe ní ìgbẹ̀yìn ayé wa, Allah kò ní fi ṣe àdánwò fún wa. Allah kò ní fi ṣe àdánwò fún ẹnìkọ̀ọ̀kan wa. Wàyí ohun tí mo fẹ́ sọ níbàámu sí topic orí ọ̀rọ̀ èyí tí mo gbé jáde. Àkòrí rẹ̀ náà ni pé èsì wọ̀ndọ̀rùkú láti ẹnu onítìjáníyà kan sí àwọn ìbéèrè mi lórí tìjáníyà. Èsì wọ̀ndọ̀rùkú láti ẹnu onítìjáníyà kan sí àwọn ìbéèrè mi lórí tìjáníyà. Ní ọ̀sẹ̀ tó kọjá, mo ṣe prógrámù kan èyí tí mo pè ní ẹ̀yin onítìjáníyà, èmi ti ṣetán láti kó gbogbo ọ̀rọ̀ tí mo fi ń tako tìjáníyà jẹ pátápátá. Bí mo bá fi lè rí ẹnìkan péré nínú ẹ̀yin ìjọ tìjáníyà kí ó wá fún àwa mùsùlùmí ní èsì sí àwọn ìbéèrè kan, ní èsì tí ó máa pààyàn jẹ, tí ó máa ṣe wẹ́kú àgbọ́yé àwọn sálàfù sọ́ọ̀lẹ̀, àwọn aṣíwájú rere fún wa. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ó ní mo ṣe ní ọ̀sẹ̀ tí ó kọjá. Àwọn onítìjáníyà, pàápàá jùlọ àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá, wọ́n ti tẹ́tí gbọ́ àwọn ọ̀rọ̀ náà, wọ́n ti tẹ́tí gbọ́ àwọn ìbéèrè náà. Alhamdulillah, ẹnìkan ti wá jáde. Ẹni tó jáde ó jẹ́ ṣéèkù kan ní ojú ọ̀nà tìjáníyà, ṣéèkù tí ó lè dá tíràkà lójú ọ̀nà tọ̀ríkọ̀ àtìjáníyà. Wọ́n ti jáde, wọ́n ti mú èsì wá. Mo wá ń fi àsìkò yìí sọ fún gbogbo àwọn olùgbọ́ mi wípé ẹ dákun, ẹ máa bá mi pín prógrámù yẹn, ìyẹn eléyìí tí mo pè ní ìbéèrè fún àwọn tìjáníyà, àti eléyìí náà ẹ máa bá ní pín káàkiri
àgbáyé. Ṣé wá rí èyí tó jẹ́ kàyéfì lórí ọ̀rọ̀ náà, òun ni pé ṣéèkù tí ó jáde láti fọ èsì, gbogbo èsì tí wọ́n fọ̀ kò pé wákàtí kan, bíi 37 minutes, kò sá pé wákàtí kan. Gbogbo àwa tí a bá ti rí fídíò yẹn wò lórí alimasalu al-aala, alimasalu al-aala, orúkọ péjì ṣéèkù yẹn nìyẹn. Mo wá wo gbogbo èsì tí wọ́n fọ̀ pátápátá. Ohun tó wá jẹ́ ìwòye sí mi, òun ni orí ọ̀rọ̀ eléyìí tí mo gbé jáde tí mo pè ní èsì wọ̀ndọ̀rùkú láti ẹnu onítìjáníyà kan sí àwọn ìbéèrè mi lórí tìjáníyà. Èsì wọ̀ndọ̀rùkú láti ẹnu onítìjáníyà kan sí àwọn ìbéèrè mi lórí tìjáníyà. Kí ló fà á tí mo fi pè é ní èsì wọ̀ndọ̀rùkú? Kí ni wọ́n ń pè ní wọ̀ndọ̀rùkú? Wọ̀ndọ̀rùkú òun ni kí nǹkan kó má wà straightforward, kí nǹkan kó dàrú, kó dojúrú mọ́ra wọn, kí nǹkan má wà clean, kó má wà clear, okay? Kí nǹkan má wà clean, kó má wà clear, kí nǹkan má yanjú nǹkan mìíràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tá a lè pè ní roughness. Àfáà tí ó jáde tó jẹ́ àgbà onímọ̀ kéwú lójú ọ̀nà tọ̀ríkọ̀ àtìjàníyà, wọ́n gbá rough nínú èsì wọn. Rough ni wọ́n gbá nínú èsì wọn. Ìdí nìyí tí mo fi sọ pé èsì wọ̀ndọ̀rùkú ni. Okay? Àwa náà á wá rí bó ṣe jẹ́ èsì wọ̀ndọ̀rùkú nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní máa yiri èsì wọn wò. Àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ó pẹ̀ka. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, wọ́n sọ̀rọ̀ lórí bí tìjáníyà bó ṣe jẹ́ pé ó jẹ́ ìjọ kan tó ní èrò lẹ́yìn káàkiri orílẹ̀-èdè adúláwọ̀ àti orílẹ̀-èdè mìíràn, tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun ni wọ́n ti rọ́wọ́ mú lójú ọ̀nà yẹn. Ṣé rí sísọ báyẹn, ìyẹn kọ́ ni ìdáhùn sí ìbéèrè, torí àwọn ń sọ wípé níbi tí tìjáníyà lérò lẹ́yìn dé, gbogbo nǹkan tí irú wa bá ń sọ kò tu irun kan lára ìjọ tìjáníyà. Ó ń tu irun o, àfáà, ó ń tu irun. Ó ń tu irun. Ìdí tá fi mọ̀ pé ọ̀rọ̀ tí irú wa bá ń sọ tako àsòfíyà generally, ọ̀rọ̀ tí irú wa bá ń sọ tako àtọ̀ríkọ́ àtìjàníyà specifically, ó ń turun. Ìdí tó fi ń turun ni wípé à ń rí àwọn tí wọ́n ń ṣe táúbà, lórí tìjáníyà, à ń rí àwọn tí wọ́n ń ṣe táúbà lórí kọ̀dìríyà. Ìyẹn ni pé à ń rí àwọn tí wọ́n ń gbé
ọwọ́ tọ̀ríkọ̀ tìjàníyà kọ̀dìríyà tí wọ́n ń gbé jù sílẹ̀ lẹ́yìn tí wọ́n ti gbà á lọ́wọ́ ọrú yín tàbí àwọn tó jù yín lọ. Ẹ wá ní òtúrun, ó ń turu náà. Ní ọjọ́ tí mo taari ìbéèrè síta, mo jẹ́ kó di mímọ̀ wípé àkọ́kọ́ tẹ̀jáde tírà Jawahirul Ma'ani wa Bulugul Amani àti sẹ́ríù rẹ̀ Kitabu Rima. Mo jẹ́ kó di mímọ̀ fún wa wípé bàbá wa olóògbé Salahuddin Adébáyọ̀ Rọ́jí, ìmáàmù àkọ́kọ́ fún Universal Muslim Brotherhood of Nigeria, kí Allah bá ní kẹ́ bàbá wa náà. Mo jẹ́ kó di mímọ̀ fún yín pé bàbá wa yìí wọ́n ti di sheikh lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà, wọ́n ti di mọ̀kọ́dàm lójú ọ̀nà tọ̀ríkọ̀ àtìjàníyà. Àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn tí Allah ò fẹ́ ṣe wọ́n ní ẹni ìyà, tí Allah subhanahu wa ta'ala kò fẹ́ ṣe wọ́n ní ẹni ìyà nínú sàárè àti lọ́jọ́ àjíǹde, bàbá túbá pátápátá, wọ́n túbá pátápátá. Mo wá ń sọ fún wa wípé tírà Jawahirul Ma'ani wa Bulugul Amani, èyí tó jẹ́ tírà Jawahirul Ma'ani wa Bulugul Amani, èyí tó jẹ́ ìyá tíà fún ìjọ àtìjàníyà, tó sì jẹ́ àkọ́kọ́ tẹ̀jáde rẹ̀, wọ́n ní ọwọ́ wọn òun ni a ti rí, ọwọ́ wọn la ti rí. Ẹ wá ní ìgbìyànjú àwọn àfáà bí irú wa tàbáwọn tó jù wá lọ lórí tọ̀ríkọ̀ tìjàníyà, ẹni ò mọ turun, irun kan ló turun, irun kan nìyẹn. Sheikh Abdulfatah Sarumi, Dr. Sheikh Abdulfatah Sarumi ní Ìlọrin, limadha taraktu asòfìyà, àwọn ni wọ́n kọ jáde, tó túmọ̀ sí pé ẹni tó sọ pé èé ti ṣe tí mo gbé tọ̀ríkọ̀ súfíjù sílẹ̀, wọ́n ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, ẹ sì ní òtúrun. Tí mo bá ní kí n gbé orúkọ àwọn tí wọ́n ti ṣe súfí lánàá tí wọ́n gbé jù sílẹ̀ lónìí, tí n bá ní kí n máa ka orúkọ wọn jáde, kò níye. Ṣékù wa Dhikrullah Shafi'i, wọ́n láwọn ṣe kọ̀dìríyà rí nìbàdàn, wọ́n nígbà táwọn dẹ́kọ̀ọ́ àwọn tó gbọ́wọ́ tìjàníyà, nígbẹ̀yìngbẹ̀yìn àti kọ̀dìríyà àti tìjàníyà wọ́n gbé jùlẹ̀. Ẹ sì ní òtúrun, tó bá tún fẹ́ túrun ńkọ́, ṣé yóò fàwọ̀ ya ni? Sheikh Imran Abdulmajid Eleha, àwọn náà ńkọ́, sáwọn náà ò gbé ojú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà kọ̀dìríyà sí wọn gbé jùlẹ̀ kẹ́yìn ni? Ẹ sì ní òtúrun, tó bá tó fẹ́ túrun ńkọ́, ṣé yóò fàwọ̀ ara ya ni? Èmi ò ṣe rí, mi ò gbọ́wọ́ rí, ṣùgbọ́n mo jókòó tì wọ́n dáadáa nígbà kan sẹ́yìn. Mo jókòó tì wọ́n níbi wàdífà àwọn tí wọ́n máa ń ṣe, torí pé mọ́sálásí ilé eléwú ní òde ajé, mọ́sálásí ilé eléwú lóde ajé, ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ kéwú. So mọ́sálásí ilé eléwú yìí, wọ́n ní ìjókòó wúrìdì tìjàníyà tí wọ́n máa ń ṣe ń bẹ̀. So mo máa ń jókòó tì wọ́n, àjọ máa ń ṣe nígbà náà lọ́hùn, àmọ́ mi ò gbọ́wọ́ rí, wọn ò sì kà mí kún ara wọn. Mo sì máa ń lọ sí ìjókòó mòlídì, ayẹyẹ ọjọ́ ìbí ànábì táwọn Súfí máa ń ṣe nígbà náà lọ́hùn, 1980 ni mò ń sọ yìí o.
at least mo lọ mòlídì ayẹyẹ ọjọ́ bí ànábì lọ́dọ̀ àwọn Súfí á rí bí ọdún 2 sí 3 tó ga sí pé a wà ń bẹ̀ lóru, a ní kí mọ́gíríbì, a ní kí ìṣáì, a ní kí ṣubúì, ojú oorun la wà ní àsùnbà. Irú èmi tí mo súnmọ́ wọn, tí mo padà jìnnà sí wọn nítorí òdodo ọ̀rọ̀ tí mo rí, ṣé òtúrun náà nu? Ó ń turun. Ṣé wàá rí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn, ẹ má jẹ́ ó jọ yín lójú ẹ̀yin Tìjàníyà. Ẹ má jẹ́ kó ṣe kíni, ẹ má jẹ́ kó jọ yín lójú. Ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì, ẹ lọ rèé wo àwọn ìjọ ẹlẹ́sìn, ẹ lọ wo population ìkọ̀ọ̀kan wọn, ẹ mọ̀ pé ẹ ì ṣe number 1, ẹ ì sì ṣe number last. Ẹ kì í ṣe number 1, ẹ ì sì ṣe number last. Àárín lẹwà. Àwọn kan jù yín lọ, àwọn kan pọ̀ jù yín lọ, àwọn kan lérò lẹ́yìn jù yín lọ. Kódà tẹ́ bá lọ ṣe statistics àwọn àtúrúkù àsòfíà, àwọn ojú ọ̀nà àsòfíà tẹ́lẹ̀ ń ṣe, onítìjàníyà lẹ́yìn, oníkọ̀dìríyà wà, oníṣàdìlíyà wà, nàkṣàmbàdíyà ó wà, màtùrùdíyà ó wà, wẹ̀síyà ó wà. Ẹ lọ tẹ́ẹ̀kì population, kẹ́ ẹ jẹ́ ká mọ̀ nínú gbogbo tọ̀ríkọ̀ èwo gan ló pọ̀ jù láyé nínú gbogbo yín. Ẹ lè jẹ́ number 1 tó pọ̀ jù, ẹ sì lè jẹ́ number last. Ẹ lè jẹ́ number 1 tó pọ̀ jù, ẹ sì lè jẹ́ number last. Ẹ tẹ́ẹ̀kì population yín throughout the world. However, ṣe rí òǹkà pé ẹ pọ̀ yẹn, wàláhì la yufidu shay'a wala yanfa. La yufidu shay'a kathratukum, la yufidu shay'a wala yanfa. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ pọ̀ yẹn kò ṣàǹfààní kan fún al-Islam. Kò sí àǹfààní kan báyìí tó ṣe fún Islam. Tó ti yé, ẹni tí ó bá study Islam dáadáa yóò mọ̀ wípé àwọn ànábì Ọlọ́run gan-an tí Ọlọ́run rán wá sílé ayé, ó ń bẹ nínú wọn tó ga sí pé ẹyọ ẹnìkan péré ní ó bá wà àlìjánnà. Ó ń bẹ nínú wọn tó ga sí pé ènìyàn 2 ní ó bá wà àlìjánnà. Ó ń bẹ nínú wọn tó ga sí pé ènìyàn 3 ní ó bá wà àlìjánnà. Ó ń bẹ nínú wọn ẹni tó ga sí pé èèyàn 10 ní ó bá wà àlìjánnà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Akáláṣe ìjọ ànábì ló máa lérò lẹ́yìn jùlọ tí ó bá wà àlìjánnà, ṣùgbọ́n kì í ṣe bí àwọn onítìjàníyà àbí kọ̀dìríyà o. Àwọn tìjàníyà kọ̀dìríyà àwọn kì í ṣọmọ lẹ́yìn ànábì Muhammadu mọ́ tiwọn o. Àwọn kì í ṣe ọmọ lẹ́yìn ànábì Muhammadu mọ́ ní tiwọn. Ó ti yé. So ká sì lè yanjú ìdí tẹ́ ẹ̀ fi jẹ́ ọmọ lẹ́yìn ànábì Muhammadu mọ́ sallallahu alayhi wa sallam, ó ní gbogbo akitiyan tá à ń ṣe. Alhamdulilayi, ó sì ń túrún. Wàláì ó ń túrún. Ó ń túrún. Ó ń túrún. Bàbá kan bẹ, kí Allah bá ní ṣe àlékún dáadáa wọn, kí Allah bá ní ṣe àlékún àlàáfíà wọn. Bàbá wa dáadáa ni. Wọ́n ń gbé ní Basọ̀run. Wọ́n gba owó wúrìdì lọ́wọ́ bàbá wa Alifulani Ayédé, bàbá wa Ayédé nílùú Ìbàdàn, nígbà tó ti pẹ́. So bàbá yìí ti gbà lójú ọ̀nà tọ̀ríkọ̀ Tìjàníyà.
so nígbà tó wá di around 1998 99 tí mo ṣe kásẹ̀tì àkọ́kọ́ jáde tí mo pè ní àṣírí sọ̀látùlì fàátì àti tani súfí. mọ́ṣáláṣí kan bẹ ní Báṣọ̀run tí wọ́n ń pè ní mọ́ṣáláṣí ìrọ̀rùn olúwa lónìí, mọ́ṣáláṣí ìrọ̀rùn olúwa lónìí mosque ní Báṣọ̀run. ẹni tó kọ́ mọ́ṣáláṣí yẹn gan dàbẹ́ ni pé mi ò rò pé wọ́n wà láyé mọ́ báyìí, tí wọ́n bá sì wà láyé kí wọ́n máa gbọ́ mi. ohun tí mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni wípé nínú mọ́ṣáláṣí ìrọ̀rùn olúwa lónìí mosque ní Báṣọ̀run wọ́n máa ń ṣe wàdífà níbẹ̀ regularly ní gbogbo àsìkò yẹn. so nígbà tẹ́mi ṣe kásẹ̀tì àṣírí sọ̀látùlì fàátì jáde àti tani súfí, nínú àwọn tí wọ́n wá ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi lọ́jọ́ náà lọ́hùn, arákùnrin kan ó ń jẹ́ Abdulwasi. ó jẹ́ni tó fẹ́ràn òdodo, ó súnmọ́ mi ní gbogbo àsìkò yẹn. àwọn ọ̀dọ́ sì wà nínú mọ́ṣáláṣí yẹn, wọ́n wá máa ń play kásẹ̀tì yẹn níbẹ̀. ibẹ̀ ni bàbá wa tí mo sọ pé wọ́n jẹ́ ará àdúgbò Báṣọ̀run yìí, ibẹ̀ làwọn ti wá pick ìmọ̀nà. nígbà tí wọ́n wá pick ìmọ̀nà yìí, aláwọ̀ pé kó yé wọn, wọ́n túbá kúrò nínú súfí. àwọn náà wá dẹni tí ń wá sí tàlímù mi. nígbà yẹn a wà ní Yemẹtu mọ́ṣáláṣí Àríyìbí. ẹ bá mọ Òjé yóò mọ mọ́ṣáláṣí Àríyìbí. ọ̀rọ̀ 1998 99 ni mo sọ yìí o. now ohun tí ó wá ṣẹlẹ̀ ni wípé bàbá tó wá tú báyìí, ó wá ń kọ wọ́n lóminú wípé àgbà àfáà kan ló fáwọn lọ́wọ́. mo ní ta ló ń tọ̀hún? wọ́n ní bàbá wa Ayédè. wọ́n ní ìbá sì wu àwọn kọ́gá sí wípé tí mo bá lè mìtì bàbá, mo ní kò sí problem. gẹ́gẹ́ bí ìṣe mi, mo kọ lẹ́tà, mo gbé lé bàbá yìí lọ́wọ́ kan lọ fún wọn. nígbà tí wọ́n lọ fún bàbá wa Ayédè, bàbá kọ́kọ́ ti ọ̀rọ̀ ṣáájú wípé bàbá, ọwọ́ wírìdì tẹ́ ẹ fún mi èmi ò ṣe mọ́ o, èmi ti túbá o, torí pé mo ti gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀ wípé ẹni bá kú sínú súfí kò ní jèrè Islam lọ́jọ́ àlìkìyámà. èyí tó wá ju gbogbo ẹ̀ lọ ni pé àáfàá tó wá ṣe àlàyé yẹn fún wa, orúkọ wọn ni àbúrò Imam Mikael Ẹ̀kọ́yẹni. wọ́n wá ṣe kásẹ̀tì lórí ẹ̀ yàtọ̀ sí àwọn àlàyé mìíràn tí ò sínú késẹ̀tì. ìwọ̀nba ìta gbọ́nu késẹ̀tì gan a ti mọ̀ wípé ìṣìnà ni súfí jẹ́. tọ́ ó wá wù mí, gẹ́gẹ́ bẹ́yìn ṣe jẹ́ àgbà fáà tó ga sí pé ọ̀dọ̀ yín láti gbọ́wọ́ súfí àti Tìjàníyà. ẹ dákun, mo fẹ́ kẹ́ ẹ fún àfáà yìí ní ọ́díẹ̀nsì kí wọ́n wá bá yín. wọn ò ṣẹ̀ṣẹ̀ lọ máa bá àwọn àfáà kọ̀ọ̀kan. wọ́n dákọ̀ àwọn àfáà kọ̀ọ̀kan tí mo sì lọ bá ń lù Ìbàdàn tí wọ́n jẹ́ àwọn àfáà àgbààgbà nínú tọ̀ríkọ̀ súfí. bàbá gba lẹ́tà yìí lọ́wọ́ wọn, wọ́n yẹ̀ wò, wọ́n kà á tán báyìí, wọ́n dá padà. bàbá ń sọ wípé kókó ọ̀rọ̀ ẹni wípé ìwọ ti bọ́ kúò nínú mùrídí. wọ́n ní bẹ́ẹ̀ ni. tọ́ a ti gbà pé ìwọ ti lọ, ń tiẹ̀. ẹ wá ní gbogbo ohun tá à ń ṣe ẹ ní òtún tó bá tún fẹ́ turun kọ́ sórí ìgbà tó bá tó fa awọ orí yín ya kẹ́ ẹ tó mọ̀ pé ó ń tu irun tó ti yé. tá a bá ní kí àwọn tí wọ́n ti tú bá kò ní súfí kí wọ́n máa pè sórí ètò
tá a bá ní ká máa pè sórí ètò ẹ wò ó tí ilé ó fi sú àwọn èèyàn mọ̀ pé wọlé ni ẹ wá ní òtúrun. Lánàá nílẹ̀ Yorùbá nílùú Ìbàdàn sẹ́nìkan tó sọ ọ̀rọ̀ súfí wípé súfí o kò dáa sẹ́nìkan tó sọ ni nílùú Ìbàdàn yìí àti káàkiri ilẹ̀ Yorùbá ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ ń lo dáúlà lọ́wọ́ nígbà náà lọ́hùn àbẹ́yìn kọ́ lẹ́ ń lo dáúlà lọ́wọ́ àmọ́ láti early 1990 tàbí late 1980 tẹ́mi ti bẹ̀rẹ̀ sí ní máa tú àṣírí súfì síta tí àwọn míì náà táwọn náà dìde sí ẹ wá ní òtúrun. Kí ni ìtumọ̀ pé òtúrun? Só dìgbà tó bá tó fa awọ orí yín ya pátápátá kẹ́ tó mọ̀ pé ìgbìyànjú yìí ń turun. Ó ń turun. Omi lọ́pọ̀ ju ìyẹ̀fun lọ ni. Ó ń turun. So gbólóhùn pé àbá pé 20 àbá pé 30 ká tún continue àti ẹ̀jú 20 lọ àjú 30 lọ a sì continue ẹ ti ní ká continue máa padà play voice yín máa padà play video yín so ti yé so ẹnìkan sọ fún mi wípé bàbá wa Lágbèní gan páwọn gan ṣe súfìrí mi ò sùọ́ mi ò gbọ́rí lẹ́nu wọn ní tí mo gbọ́rí ni pé bàbá ṣe sùmùrà rí wọ́n sì kó nu sùmùrà ní títí onítìsúfìhùn mi ò gbọ́rí so but ẹnìkan nínú àwọn tí ń kọ́mẹ̀tì ọkọ̀ síbí báyìí tẹ́yìn náà orí kà tọ̀ tó bá rí bẹ́ẹ̀ náà ó tunu náà nù. Bàbá wa ní mádùlẹ̀ àrọ́bí kí Allah bá ní foríjì wọ́n kọ́ láwọn nínú ìyanu sáré bàbá ṣe súfìrí ìgbìyànjú àwọn àfẹ́ẹ̀sìn lórí títú àṣírí tìjáníyà síta òun ló fà á tí bàbá wa ní máàdù tí wọ́n fi ṣe kí ni iṣẹ́ fi túbà bàbá ò kú sínú súfì inú Islam pọ́nbélé ni bàbá wa kú sí ẹ wá ní òtúrun. Bàbá wa tó jẹ́ wàkílù àlẹ́ awwal wàkílù àkọ́kọ́ fún mádùlẹ̀ àrọ́bí tí n bá ṣe mistake àbí kí n pè wọ́n ní àlìwàkílù sábìkọ́ fọ́mà wàkíl fún mádùlẹ̀ àrọ́bí Sheikh Abdul Wahab Bayo Ahmad wọ́n ṣe súfìrí wọ́n fi ilẹ̀ ní ṣe bẹ́ẹ̀ gbọ́ lẹ́nu wọn nígbà tí wọ́n dé Saudi Arabia wọ́n ju súfì ilẹ̀ ní ẹ̀sìn wá nígbìyànjú táwọn àfáà ń ṣe ẹ ní òtúrun tó bá tún fẹ́ túrun ń kọ́ bàbá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti mélòó la fẹ́ kà ẹ wá ní òmọ turun ó ń turun o ẹ má jẹ́ ó fa awọ orí yín ya kẹ́ tó mọ̀ pé ó ń turun ìgbìyànjú yìí ó ń turun ó ti yé so nínú èsì tẹ́ ẹ mú wá nìyẹn ẹni gbogbo akitiyan wa lọ́sàn-án lóru ẹni òkúkú tu irun ẹ yá dá padà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe kí ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ó ń tu ìyáláyà irun ó ń tu lára yín ó ń tu lára yín so ti yé so èsì pé kò turun nu kò turun ó turun ẹ má jẹ́ ó fawọ orí yín ya kẹ́ tó mọ̀ pé ó ń turun Allah ló mọ iye àwọn tó ga sí wípé wọ́n ti kú òní súfí nípasẹ̀ àwọn ìgbìyànjú wẹ́rẹ́ tá à ń ṣe yìí ẹnìkan pè mí lọ́jọ́ kan ó lóun wà ní ilé kí o bàbá ní sáwíà ní ọdún tí a wá bá wọn ṣe dìbéètì ní kọ́lọ́kọ́ area la fìjókòó sí ẹni yẹn ní òun wà nínú akẹ́kọ̀ọ́ tó tẹ̀lé khalifa wọn wá ó ní alihamdulilayi abu òun ti kú òun súfí látọjọ́ yẹn ẹ wá ní òtúrun yàrá arọ
ta ni ẹ má pamọ́ nù kí ni jẹ́ pé kò túrun sọ dìgbà tó bá tó fa àwòrí yín ya kẹ́ tó mọ̀ pé ó ń túrun o kò sì ní yé máa túrun lọ akálàṣe àkọọ́lẹ̀ ti kò àwọn tí ó kú sínú ìṣìnà tìjàníyà wọ́n pọ̀ ju àwọn tí àánú Ọlọ́run lè bá tí wọ́n á túbá kí wọ́n tó kú lórí ẹ̀ lọ nínú àwọn tí àánú Ọlọ́run lè bá ni bàbá wa ní máàdù wà ní bàbá wa wákìlù wọn náà wà ní bàbá wa ní Basọ̀run yẹn náà wà ní bàbá wa tó jẹ́ ìmáàmù àná fún Universal Muslim Brotherhood náà wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tiẹ̀ ṣe é kà mélòó la fẹ́ kà ẹ wá ní òtúrun ẹ wá fẹ́ máa fi pípọ̀ tẹ́ ẹ sì pọ̀ yẹn ẹ fẹ́ máa fi ṣe fọ́ńbù ṣé èrò ṣé ṣètọ́nì ṣé ò lérò lẹ́yìn jù yín lọ ni ṣètọ́nì gangan tó jẹ́ ọ̀gá àgbà pátápátá fún gbogbo súfí ṣé ò lérò lẹ́yìn jù yín lọ ni ṣé ṣètọ́nì ò lérò lẹ́yìn nínú àwọn abọ̀dìṣà ni ṣé ò lérò lẹ́yìn nínú àwọn Christian ni ṣé ò lérò lẹ́yìn nínú àwọn Yehudi ni ṣé ò lérò lẹ́yìn nínú àwọn atheist alimulhidun àwọn tí wọn ò tiẹ̀ gbà pé Allah subhanahu wa ta'ala wà ṣé ṣètọ́nì ò lérò lẹ́yìn ni àwọn tí wọ́n jẹ́ olórin àgbáyé àwọn bíi Naira Marley àwọn tí ń kọ hip hop and co ṣé wọn ò lérò lẹ́yìn ju ẹ̀yin Sufi lọ ni ọ̀rọ̀ àlìkìyámà kì í máa ṣe ọ̀rọ̀ èrò ọ̀rọ̀ àlìkìyámà ọ̀rọ̀ òdodo mọ̀ ni ká dúró ti òdodo mọ̀ ní kókó tó ti yé ká dúró ti òdodo ní kókó pé àwọn kan nínú yín wọ́n jẹ́ mufasiru wọ́n jẹ́ kínní wọ́n jẹ́ duhati àní gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ṣe lórúkọ Islam tẹ́ ẹ bá ti da Tìjàníyà mọ́ iṣẹ́ yẹn ti bàjẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyíkéyìí iṣẹ́ tẹ́ ẹ bá ṣe èyíkéyìí ìgbìyànjú ẹ̀sìn tẹ́ ẹ bá ṣe èyíkéyìí ìkọ́mọ ní kéwú èyíkéyìí wáàsí èyíkéyìí tẹ̀fsíìrù èyíkéyìí fíkíù tẹ́ ẹ bá kó àwọn èèyàn tó bá ti já sí wípé ẹ̀yin tẹ́ ń kọ́ wọn oní Tìjàníyà nìyí Tìjàníyà yẹn ti bà á jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹnìkan kì í da Tìjàníyà mọ́ ìsìláàmù àfi kí ìsìláàmù rẹ̀ ó bàjẹ́ so bí yẹn sì jẹ́ nìyẹn o ẹnìkan kì í da Tìjàníyà mọ́ ìsìláàmù àfi kí ìsìláàmù rẹ̀ ó bàjẹ́ ẹnìkan kì í da Kọ̀dìríyà mọ́ ìsìláàmù àfi kí ìsìláàmù rẹ̀ ó bàjẹ́ ẹnìkan kì í da Ṣàdìlíyà mọ́ ìsìláàmù àfi kí ìsìláàmù rẹ̀ ó bàjẹ́ ẹnìkan kì í da alẹ́kìlàsíyà àtọ̀ríkọ́ alẹ́kìlàsíyà pọ̀ mọ́ islam àfi kí ìsìláàmù rẹ̀ ó bàjẹ́ tó ti yé àpẹẹrẹ ẹni tó da Tìjàníyà Kọ̀dìríyà Ṣàdìlíyà ìkìlàsíyà tó dàpọ̀ mọ́ ìsìláàmù àpẹẹrẹ ẹ̀dá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tí ń gbé eégún tó tún wá ń kírun ẹni tó ń gbé eégún tó tún wá ń kírun àpẹẹrẹ ẹni tó da Tìjàníyà Kọ̀dìríyà pọ̀ mọ́ ìsìláàmù ó dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tí ń lọ sí ṣọ́ọ̀ṣì tó tún ń kírun Islam ẹ ti di báàtìlún ó ti di báàtìlún Islam ẹ ti bàjẹ́ so tẹ bá ń sọ pé àwọn onísúfí àwọn onímú Islam wá sí Nàìjíríà àwọn onísúfí àwọn ni wọ́n jẹ́ dòhátì àwọn onísúfí àwọn ti gbìyànjú fún Ìsìláàmù gbogbo ìgbìyànjú onísúfí pátá wọ́n ti fi bà Ìsìláàmù ọwọ́ wọn jẹ́ ohun tẹ́ ẹ̀ tí gbọ́yé nìyẹn tá a fẹ́ kẹ́ ẹ gbọ́yé ẹnìkan ò ní da súfì Tìjàníyà ni Kọ̀dìríyà ni Ṣàdìlíyà ni Nàkṣàbàdíyà ni Alimọ̀tùrùdíyà ni ẹnìkan ò ní dàpọ̀ mọ́ Ìsìláàmù àfi kọ́rọ̀ rẹ̀ ó dàbí ọ̀rọ̀ eléégún tó ń kírun àfi kí ọ̀rọ̀ rẹ̀ dàbí eléégún olóró abọ̀rìṣà tó ń kírun
bí yẹn sì jẹ́ nìyẹn. Ẹ wá já lọ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ já lọ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ọ̀yá àáfàá àgbà lójú ọ̀nà tọ̀ríkọ̀ àtìjàníyà, kí ni ẹ fẹ́ sọ fún wa lórí ìdáhùn yín sí ìbéèrè tí mo béèrè pé tí mo bá fi lè rí ẹnìkan péré tó fún mi ní èsì apàyànjẹ, mo máa kó gbogbo nǹkan tí mo sọ nípa tìjàníyà mo máa kó jẹ. Ọ̀yá ẹ bá ní sọ̀rọ̀, àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ ẹnu yín. Eléyìí ni èsì ráńpẹ́ fún Alfa Abu Rahima lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. Ní tí ó bẹ́sì yìí wá ìbá tí má fèsì rárá, àmọ́ wọ́n sọ̀rọ̀ tí ó kàn mí nígbà tí wọ́n sọ wípé àáfàá kan tó ń bá àáfàá Yelma'i sọ̀rọ̀ lórí wípé tíra Jawahirul Ma'ani. Eléyìí ni èsì ráńpẹ́ fún Alfa Abu Rahima lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. Ní tí ó bẹ́sì yìí wá ìbá tí má fèsì rárá, àmọ́ wọ́n sọ̀rọ̀ tí ó kàn mí nígbà tí wọ́n sọ wípé àáfàá kan tó ń bá àáfàá Yelma'i sọ̀rọ̀ lórí wípé tíra Jawahirul Ma'ani tá àáfàá náà sọ wípé kọ́pì tó wà níta, kọ́pì yẹn wọ́n ti manipulate ẹ̀, wọ́n scam àwọn èèyàn ni, wọ́n ń ṣe kinní kan ni. In tó fẹ́ mú mi sọ̀rọ̀ lélẹ́yìí, ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ tí ò ní pọ̀ rárá ni. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé gbogbo ìbéèrè pátápátá tí Abu Rahima tó kalẹ̀ láti pìlẹ̀ dé parí, ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè yìí ni mo ti fèsì ẹ̀ nínú àwọn fídíòs tó kọjá. Màá rọ̀ wọ́n kán take time wọn kán lọ wo àwọn fídíòs wọ̀nyí. Wọ́n á rí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè sí dáhùn ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè. Ó lè má jẹ́ gbogbo ẹ̀ tán o, bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n á bá níbẹ̀. Kí nìdí? Ìdí yẹn ni wípé àsìkò sí fún wa láti máa wá fèsì irú àwọn ọ̀rọ̀ báyìí, àti ọ̀rọ̀ tá a ti yanjú kọjá ká nìkan tún wá dé kó tún wá padà síbẹ̀. A ti yanjú ẹ̀, kó lọ wo àwọn èsì yẹn, kó lọ kí ó lọ wò ń bẹ̀. Àsìkò sí, a ní nǹkan tá a fẹ́ fàsìkò wa ṣe rẹpẹtẹ. A sì ń jẹ́ kó yí wọn pé kò yẹ ṣe pé bóyá títa ìmọ̀ èsì tá a fẹ́ fún ìbéèrè wọn kọ́ tójó kọ́, kálá bá fẹ́ ṣojo ni. Ìgbà títa ọkọ̀ jáde tó dá tiẹ̀ kalẹ̀, a ò ní fèsì, àmọ́ àwa náà jáde a fèsì. Nígbà táwa fèsì yẹn tán, kò tí ì tán lẹ̀, ẹlòmíì náà tún wá jáde, ó tún gbé béèrè wá, a tún lọ bí tiẹ̀ náà, ẹlòmíì náà tún jáde. A ní nǹkan tó pọ̀ rẹpẹtẹ ṣe inú ayé. So ẹ tẹ́ bá fẹ́ àwọn èsì tẹ́ ẹ béèrè yẹn, ẹ lọ sínú fídíòs mi àbí àwọn fídíò ẹlòmíì náà tí wọ́n ṣe nínú tọ̀ríkọ̀ Tìjàníyà, ẹ bá èsì ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀. Àmọ́ ká tún wá tún fèsì tí yín, ká tún máa bá yín sọ̀rọ̀ àwọn ìbéèrè kan àwọn ìbéèrè kan náà. Àsìkò wa ó wà very very precious púpọ̀. Al-awqatu thamina, àsìkò ó wọ́n gidi gan. Labudda an tusrafa fi ma yanfa'u, a gbọ́dọ̀ lò síbi nǹkan tí ó ṣàǹfààní ni. So ká máa wá fèsì kan ọ̀rọ̀ kan lé ní lọ́la, àti fèsì àti fàwọn èsì yẹn kọjá. So a ní nǹkan tá a fàsìkò wa ṣe. So mo ní tó sọ pé kò ṣe pé títa ìmèsì tá a fẹ́ fọ̀kọ́ àbí tójó kọ́, àbí títa ìní béèrè, títa ìní èsì ìdáhùn yẹn kọ́. Àmọ́ gbàdá tí a ṣẹ̀ṣẹ̀ ń yanjú kan àti yanjú ẹ̀ tán, ẹ̀yẹ́ tún jáde. No. Tọ́, a gbọ́ nǹkan tí Ṣéhù yìí sọ. Àwọn ni wọ́n ní péjì Al-Mathalu wal-A'la ti Àtìjàníyà.
wọ́n ní àwọn ti fọ èyí tó pọ̀ nínú èsì yìí síwájú ní àsìkò tí àwọn fi ń bá Sheikh Yelima yìí sọ̀rọ̀. wọ́n ní so tí n bá fẹ́ wò tí n bá fẹ́ gbọ́ kí n lọ rèé gbọ́ níbẹ̀. wọ́n léyìí tó pọ̀ jù nínú ẹ̀ àwọn ti fọ èsì ẹ̀ síwájú. èsì tẹ́ ẹ mú wáyìí èsì wọ̀ǹdọ̀rùkú ni o, èsì wọ̀ǹdọ̀rùkú ni. ìdí tó fi jẹ́ èsì wọ̀ǹdọ̀rùkú ni wípé ẹ̀yin gangan fúnra ara yín gbà wípé kì í ṣe gbogbo ìbéèrè tí mo béèrè yẹn pátá lẹ ti dáhùn rẹ̀ fún àáfàá Yẹlímà yìí lásìkò tí ẹ fi jọ ń ṣe èsì ọ̀rọ̀ síra yín. That is number one. àwọn ètò ṣẹ́kù tẹ́ ẹ̀ tí ì fọ̀ ẹ ti gbọ́ ìbéèrè tí mo béèrè. èyí tẹ́yìn náà wá mọ̀ wípé mi ò tí ì fọ̀ lésìhun kò sí ní tó di yín lọ́wọ́ láti fọ̀ ìyẹn. Number two, ẹni àkókò yín ó níye lórí púpọ̀ lọ́dọ̀ yín. kò sẹ́ni tí àkókò rẹ̀ ò níye lórí lọ́dọ̀ rẹ̀, kò sí. ẹ wá ń darí mi sí orí péèjì yín. nígbà tí mo wo fídíò yín lánàá mo wá bá yín chat, bẹ́ẹ̀ ni mo bá yín chat wípé ẹ dákun àwọn mo ti lọ sórí péèjì yín àwọn tẹ́ ẹ sọ ńbẹ̀ ó pọ̀, àwọn fídíò yín pọ̀ ńbẹ̀, ẹ̀yin tẹ́ ẹ sì sọ̀rọ̀ ẹ̀mẹ́lẹ́ tó ní í ṣe pẹ̀lú àáfàá Yẹlímà yìí. ok mo wá sọ wípé kẹ́ ẹ dákun ẹ bá mi sẹ́ndì link àwọn eléyìí tí ó ní í ṣe pẹ̀lú àwọn ìdáhùn sí ìbéèrè mi tẹ́lẹ̀ ti sọ síwájú. mo bẹ̀ yín mo ní kẹ́ ẹ bá mi sẹ́ndì link. àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ nínú ṣátì yẹn, ẹ jẹ́ kí n nǹkan kan ṣẹlẹ̀ nínú ṣátì yẹn. mo ní nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ mo ní asàlámù ala man yakunu hawahu taba'a lima ja'a bi rasul sallallahu alayhi wa sallam. mo ní àlàáfíà ọlọ́run kó máa bá ẹni tí ìfẹ́ inú rẹ̀ tó bá fi tẹ̀lé ohun tánàbí mú wá. ìyẹn ni pé ẹni tí ó bá tẹ ìfẹ́ inú ẹ̀ mọ́lẹ̀ láti lè tẹ̀lé ohun tánàbí mú wá. ẹ dẹ̀ fún mi lésì pé wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ya sheikhana al-fadili aktadi bisairikum. tọ́ lẹ́yìn ẹni mo ṣe wá sọ pé àwọn fídíò lábáwá náà ni mo kọ́ o so mo ní àwọn fídíò tẹ́ rìfà mi sí ẹ dákun ẹ bá mi sẹ́ndì líǹkì ẹ̀ sí mi. ẹ máa gbọ́ inna videohatikum ala safhatikum kathira wa ta'rif tilka allati tahtawi ala ijabatikum ala as'ilati al-15 fayurja irsal rawabit dhata silla li videohati al-matluba ilayya wa hadhihi al-muhawala أسهل بالنسبة لكم من بحث عنها شخصيا. أنا لا أطلب منكم بأي حال من الأحوال تقطيعها ولكن بما أنكم تدعي أن وقتكم ثمين وأن تكرار الإجابة إضاعة وقتكم فتذكر أيضا أن وقتي محدود جدا أيضا. هذا هو رقمي واتساب
al-khas bi sa'akun mo kọ nọ́mbà mi síbẹ̀ 08076114896 سأكون سعيدا جدا إذا كان هذا ممكنا بالنسبة لكم شكرا. so nígbà mo kọ yẹn tán lẹ wá béèrè pé mọ́nì lẹ́dí hawahu mukhalifun lima jaa sallallahu alayhi wa sallam lima jaa sallallahu alayhi wa sallam lima jaa abihi ọwọ́ yín bóyá nítorí pé ọ̀nọ́mà kéèyàn ó fo ọ̀rọ̀ nírú àsìkò yẹn ọ̀rọ̀ tí yàn kọ̀ọ̀kan tí ò ní rọ́jà rẹ̀ wò kó tó sẹ́ǹdì ẹ̀ so possibility kíyàn ó bí ti ọ̀rọ̀ tàbí kíyàn ó hàdí tí ò yẹ kó hàdí síbẹ̀ ó wà so ìyẹn ṣe problem lọ́dọ̀ tiwa so man alladhi hawahu mukhalifun lima jaa bihi annabi sallallahu alayhi wa sallam ahakadha kana salaf salih yalqawna as-salam ila ikhwanihim al-muslimin. tọ́ kókó tí wọ́n sọ mẹ́ ni pé ta ni ẹni náà tí ìfẹ́nú rẹ̀ yapa sí ohun tí ànábì mú wá wọn wá ní ṣe báyẹn ni àwọn aṣíwájú rere ṣe máa ń sálámà sáàmọ̀ ìyá wọn nínú ẹ̀sìn ẹ wá gbọ́ èsì tí mo fún wọn lórí ẹ̀ mo ní su'alukum hadha muhimmun walakin al-ahammu huwa an tursilu ilayya rawabita fidiyohatikum allati tahtawi ala ijabatikum ala as'ilati al-khamsa ashar. mo ní ìbéèrè yìí ó pàtàkì ṣùgbọ́n èyí tó pàtàkì jùlọ ni wípé ẹ kọ́kọ́ sẹ́ndì líǹkì fídíò yín sí mi eléyìí tó kó àwọn ìdáhùn sí àwọn ìbéèrè mi 15 sínú wal ahammu muqaddamu ala al-muhim ohun tó bá wà more important ohun lákọ̀ọ́kọ́ ṣe síwájú èyí tó wà important ọ̀kan wà more important ọ̀kan wà important so kama huwa minihajikum ẹ̀yin náà lẹ gbé mílíọ̀nù yẹn kalẹ̀ pé al-ahammu muqaddamun ala al-muhim mo sì tẹ́wọ́ gbà kò tako làákàyè kò tako ẹ̀sìn gan al-ahammu muqaddamun ala al-muhim tọ́ mo wá ní wala budda min tatbik hadha al-minhaj fi hadhihi al-qadiyya mo ní àwárí bí yẹ sí o ẹ jẹ́ ká lo fọ́múlà ìlànà tẹ́ ẹ gbé kalẹ̀ wípé more important first important last so irú sálámà tí mo sálámà sí yín yẹn á yanjú ẹ̀ lítà èyí tó pàtàkì jù lọ òun náà ni kẹ́ ẹ sẹ́ndì fídíò líǹkì tó kó àwọn ìdáhùn sí ìbéèrè mi sínú lábala kan gẹ́gẹ́ bí ẹ ṣe sọ èsì tí wọ́n àfọ̀rẹ́ o tí wọ́n fi júbẹ̀ ìhòòrò wọ́n ní shukran lakum wa jazakum rabbuna kullal khair ma assalam èsì tí wọ́n fọ̀ láti nìyẹn o ok èsì tí wọ́n fọ̀ láti nìyẹn ṣe rí àfà limathalu al-ala lójú ọ̀nà àtọ̀ríkọ̀ àti tìjàníyà ordinarily ẹ̀ ń bá ti jó ń tìjàníyà mubtadi ni mubtadi alimubtadi òní irú yín yìí dáhìn ni yín lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà olùkọ́ ni àrọ̀bání gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa pera yín òní yín lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà ok ẹ wulẹ̀ jẹ mí ní sálámà tí wọ́n ní ká sálámà sọmọ ìyá wa nínú ẹ̀sìn ẹ wulẹ̀ jẹ mí èyí tó jókòó dòdòrò bẹ̀ gangan nìyẹn tẹ bá lọ gbọ́ prógámù tí mo ṣe lọ lórí usulu alìsùnà àwọn ìpìlẹ̀ alìsùnà bóyá bí last week ni mo ṣe yẹn nínú ẹ̀ náà ni wípé alìhìjìrán alihajir li ahlil bid'ah nínú ẹ̀ náà ni wípé ká yẹra ká dẹ́yẹ sí àwọn ahlul bid'ah ok so nínú ọ̀nà tágbà yẹra tágbà dẹ́yẹ sí náà ni wípé ẹ jẹ́ wá ní sálámà kódà tẹ́ ẹ bá sálámà sí wa a jẹ́ yín ní ká dáhùn padà li'annakum mubtadi'un
torí pé oníbídíà sánsan ni yín, oníbídíà sánsan ò ní yín. Ṣùgbọ́n bí wọ́n ṣe ní ká ṣe ìjìránù yìí tó, wọ́n tún ní kí ká fààyè gba anikosh tàbí alimunagora láàrin ara wa tó bá ga sí wípé a ní ìrètí wípé yóò ṣàǹfààní fún umma. Okay, now láti lè wá fi àyè yẹn sílẹ̀, láti lè fi yẹn sílẹ̀, láti lè fààyè yẹn sílẹ̀ fún wa, láti lè fún wa l'opportunity yẹn ló jẹ́ kí n mẹ́sẹ̀gì yín. Ordinarily ẹ̀ka alẹ́sà ló yẹ kí n wí. Ẹ̀ka alẹ́sà lẹ jẹ́ irú wa, ẹ jẹ́rú wa ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gbogbo ẹni tó bá ti jẹ́ oníbídíà sàn-án bí irú yín, ẹ jẹ́ wá ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. So ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ òní. So tá bá kàn fẹ́ ṣe àlèmùdáhánà pẹ̀lú yín, ó ní irú pé assalamu alama yakunu awahu taba alima jaa bihi rasul sallallahu alaihi wasallam. Mo kàn fi yẹn gbé yín mọ́ra ni wípé ó yá ẹ tẹ̀ lè ronú sí pé àlàáfíà Ọlọ́run kó máa bá ẹni tí ó bá tẹ̀fẹ̀ ẹnu ẹ̀ mọ́lẹ̀ láti fi tẹ̀lé Ànábì Muhammadu. Ọ̀tọ̀ mọ̀ sí lọ̀rọ̀ yìí o, wáàsí ni, wáàsí ló jẹ́. It's not really àdúà, wáàsí gẹ́gẹ́ ló jẹ́ fún yín. Okay, so ohun tó yẹ kí n ṣe pẹ̀lú yín ni kí n sọ pé ẹ káalẹ́ sà. Nínú manhaj Ahlus-Sunnah wal-Jamā'ah la nusallim ala ahlil bid'ah al-mukaffira wa la naruddu alayhim assalam. So mo ti ka principle àwọn Ahlus-Sunnah, mo ti kà bọ́ta, orí ẹ̀ ni mo sì dúró lé lórí ní ó ti yé. So ṣùgbọ́n ká jọ wá ṣe ìwòye sí ọ̀rọ̀. Okay, so àá fààyè sílẹ̀ fún yín òun ni. So bí yẹn ṣe jẹ́ nìyẹn o. So mo fẹ́ kẹ́ ẹ sẹ́ndì àwọn ọ̀rọ̀ yẹn. Tẹ́ bá so ẹ má fi ọ̀rọ̀ bí mo ṣe sálámọ̀ yẹn, special sálámọ̀ ni fún special sheikh. Okay, special salama for special sheikh ó nìyẹn jẹ́. Now ẹ̀yin tẹ́ wá ń gbọ́ prógámù wa yìí, tẹ́ sì ti gbọ́ prógámù àfáà yìí, ẹ dákun ẹ ran àfáà yìí lọ́wọ́, ẹ bá mi ràn wọ́n lọ́wọ́. Tàbí àfáà Yálímà yìí gẹ́gẹ́ fún ara wọn, àwọn ni wọ́n jọ mọ tí wọ́n jọ sọ láàrin ara wọn lórí social media. Ẹ dákun àwọn fídíò links tó ní í ṣe pẹ̀lú àwọn ìbéèrè tèmi béèrè yẹn tí wọ́n láwọn ti fèsì ẹ̀ níbẹ̀, ẹ dákun ẹ bá mi sẹ́ndì fídíò links yẹn, ẹ bá mi sẹ́ndì ẹ̀ sí mi. Màá farabalẹ̀ wò ó, màá sì jábọ̀ fún ẹ̀yin ènìyàn wa. So bí ìyẹn bó ṣe jẹ́ nìyẹn o. So ẹ má bínú pẹ̀lú special greeting tí mo fún yín. Special greeting ni ẹ̀yin irú yín ló sì jẹ mọ́, irú yín ló jẹ mọ́. So bó ṣe jẹ́ nìyẹn. Naam, èyí tí mo ní láti sọ òun náà ni wípé nínú ọ̀rọ̀ tẹ́ sọ tó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n òun ni wípé ẹni mo sọ wípé ẹni láàfáà kan dẹ̀mọ̀dẹ̀mọ̀ pé àsìkò tí màtàfà Yálímà yìí tá a jọ ń sọ̀rọ̀, mo rò pé mi ni mo kọ́ rézì ọ̀rọ̀ wípé Yálímà ní tẹ́ǹkà yìí sẹ́yìn wọ́n ti manipulate ẹ̀. Màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ bí àfáà Yálímà yìí náà léèrè, ẹ bí léèrè lórí WhatsApp nígbà táfà Yálímà yìí béèrè tí ó rọ́sálàmì lórí WhatsApp ọ̀rọ̀ wípé wọ́n wípé Yálímà á ní wọ́n ti tó wà ń ta wọ́n ti manipulate ẹ̀. Ibi tí wọ́n ti kọ́ tírà tí wọ́n kọ́ sí àáfàá tó kọ́ tọ̀ríkọ̀ Tìjàníyà ni. Ṣé mi I think mo scan ẹ̀, mo send ẹ̀ sáfà Yálímà yìí. Mo wá ní tírà Mawlana Sheikh Ibrahim al-Bayan wa Tabyin an Tìjàníyà wa Tìjàníyìn Sheikh Ibrahim náà sọ ń pa ẹ̀.
Sheikh Hafiz al-Misri àwọn náà sọ ń pa yìí kọ́ra Sheikh wa Sheikh wa Sukairaji àwọn náà sọ ń pa yìí ká tó wá ní mufti Nàìjíríà. So àwọn èèyàn àwọn academically kan sọ pé wọ́n manipulate síra kò kí ń ṣe nǹkan tuntun kò kí ń ṣe nǹkan tuntun náà. Ẹni tó bá ní ìlmáàmù pẹ̀lú ọ̀rọ̀ tàlíf báwo ni wọ́n ti ń kọ tírà báwo wọ́n ṣe ń dictate manuscript yóò mọ̀ wípé n tí mo sọ yìí kò kí ń ṣe nǹkan tó new. Kẹ́nìkan wọn fi scam yàn ṣé máa fi yẹn scam yàn ni ẹni tó bá wà into academic field àbẹ́ni tó bá ní ilmam bilkira tó mọ̀ nípa àwọn makhtutot yóò mọ̀ nǹkan tá à ń sọ yìí kí ló bí tahqiq makhtutot wa ṣé bí nǹkan tó fi wọ́n náà ṣáà nìyẹn. So kẹ́nìkan wá ní mò ń scam àwọn èèyàn wọ́n fi yẹn scam àwọn èèyàn scam ti jẹ́ no scam ti jẹ́ kí ni ẹ fẹ́ scam àwọn èèyàn sí eléyìí kì í ṣòro scam ẹ lọ ṣọ̀pọ̀lọpọ̀ wádìí yín dáadáa ẹ rí i pé nǹkan tí mò ń sọ yìí ẹ rí i pé òótọ́ ọ̀rọ̀ ni wọ́n lè ti kọ̀rọ̀ yìí kó ara Nàìjíríà gan kílákàrà Nàìjíríà tó kọ̀rọ̀ nípa pé Jawahirul Ma'ani tó wáyé wọ́n ti manipulate ẹ̀ láwọn èèyàn ti kọ́ àwọn tó dẹ̀ kọ́ náà àwọn ará tọ̀ríkọ̀ Tìjàníyà ni bí wọ́n sì ti kọ́ náà tí wọ́n sọ pé kíní wọ́n ti manipulate ẹ̀ o kìí ṣe pé torí páwọn èèyàn ń takò wọ́n rí i pé òun kíní yìí kò bá wọ́n bí nǹkan tó wà nínú kíní a kò bá tọ̀ríkọ̀ Tìjàníyà gangan mu wọ́n rí i pé eléyìí ti lé wọ́n dẹ̀ rí i pé eléyìí kọ́ lọ original ọ̀rọ̀ wọ́n fi sọ kìí ṣe pé bí ẹnìkan takò wọ́n tábà ní bí wọ́n ń ṣojo tẹ́ fi rí i pé wọ́n wà lórí insof wọ́n wà lórí déédéé nìyẹn kán lè mọ̀ ká kíní yìí kíní ti dínkù kíní wọ́n ti yọ kó ń bẹ kíní wọ́n ti fi lékún eléyìí kìí ṣe ọ̀rọ̀ Sheikh Tijani kọ́rì ó túmọ̀ páwọn tó ṣe tọ̀ríkọ̀ Tìjàníyà wọ́n ṣe ala basira wọ́n ṣe lórí ìríran wọ́n dẹ̀ ṣe lórí ikhlas torí ká ní wọ́n ṣe lórí ikhlas ni wọ́n gbogbo nǹkan tó ń sọ kó wọ́n fi kún yẹn wọ́n gbà bẹ́ẹ̀ náà ni so kẹ́ ẹ lè mọ̀ so ká wá ní intihalu wọ tíra o wọ́n kọ̀dùsà fìhí wọ́n di tọwọ́ bọ̀ yíyan òun ṣe tuntun fẹ́ni ẹni tí ó bá mọ̀ nípa tíra dáadáa tó dé mọ̀ nípa màkútọ́ dáadáa yìí mọ̀ pé yíyan kì í ṣe tuntun ó ṣẹlẹ̀ sáwọn tíra rẹpẹtẹ so tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ lè mọ̀ pé eléyìí ò ń ṣe scam kò kì í ṣe tuntun kéèyàn lọ lè ṣèwádìí dáadáa yóò mọ̀ nǹkan tí mò ń sọ yìí. tọ́ a ti gbọ́ ohun tí àáfàá wí mo wá tún sọ fún yín wípé scam ni gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí níbi èyí tí mo play jáde scam ni ẹ ń sọ wípé tí a Jawahirul Ma'ani tó wà ní orí igbá ẹni wọ́n ti manipulate ẹni àáfàá kan ní Cairo sọ bẹ́ẹ̀ àáfàá kan ní Nàìjíríà sọ bẹ́ẹ̀ àáfàá kan ní Morocco sọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. You are just scamming the ummah with that statement. Yes. Otherwise tí ó bá jẹ́ scam ẹ̀yin tẹ́ ń sọ pé wọ́n manipulate tíà ọjọ́ wo lẹ gbé èyí tó jẹ́ immaculate text jáde why tẹ́ ẹ̀ lè present eléyìí tí wọ́n manipulate inú bí tẹ́ ẹ jókòó sí tí àlẹ́ fi tó inú tí ó bá jẹ́ ti background ti software tẹ́ lò tí àlẹ́ fi tó inú ilé náà kí ló fà á tí ẹ fi lè fi tí àyẹn hàn wá ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn o lẹ ti gbé gbági yẹn o it is mere claim and it is a scam ni wọ́n ní ẹ ń bá ní kinní kan wà yóò fi hàn ni èmi sọ fún yín wípé àtẹ̀jáde àkọ́kọ́ rèé ẹ jẹ́ kí n kú bá a ṣe lè rí kinní mi mọ̀ bí kinní yóò ṣe fẹ́
mo fẹ́ wo bí bá a ṣe lè rí kinní ni o. bọ̀ Sama Adisa good alhamdulillah. èmi ń sọ fún yín wípé scam ni pé àwọn tí Jawahirul Ma'ani ti ń bẹ ní ọwọ́ wa wípé kí ni ti ń jẹ́ wípé wọ́n ti manipulate ẹ̀. No, capital no, kò rí bẹ́ẹ̀ sà. This is the first print táwọn Tìjàníyà tẹ̀ bọ́ta. Ok, Beirut ni wọ́n ti tẹ̀ jáde àbí eléyìí ti gbó díẹ̀ bọ́ the first one iléeṣẹ́ kan náà ní Darul Fikir ní Beirut Lebanon ló tẹ̀ jáde. ó ń rèé tí bàbá wa Salaudeen Adébáyọ̀ Rọ́jí ó ń rèé tá a jogún látọ̀dọ̀ wọn láti máa fi tako Tìjàníyà. idà ahun la fi pa ahun, idà ahun la máa fi ṣe kíni, la máa fi pa ahun. ok, so the first print rèé. nígbà tí àṣírí wọn tú sáyé lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn, táṣírí wọn tú táwọn afá kọ tí àjáde lórí Tìjàníyà tí ẹni tí ó fi ṣe master thesis ẹni tí ó fi ṣe PhD àtakò lọ́tún àtakò lósì pé ìṣìnà lélẹ̀ yìí, orí burúkú ni Tìjàníyà yìí, òfò ńlá ni. àwọn Tìjàníyà wọ́n pera wọn jọ káàkiri àgbáláyé, wọ́n kọ míì jáde. òun rèé ìkejì rèé. kò wá sí yàtọ̀, kò sí ìyàtọ̀ ẹyọ kan nínú gbogbo kọ́ńtẹ́ǹtì tó wà nínú ti pupa yìí àtẹlẹ́yìí, the same ni gbogbo ẹ̀. wọ́n kàn ṣe mọ̀dàrú ni. níbi alákọ̀ọ́kọ́ wọ́n kọ́ níkọ mọ́tínà wà ṣẹ́rí án. mo ti display láìmọye ìgbà lórí kinní yìí. ó rèé wọ́n kọ́ ní mọ́tínà wà ṣẹ́rí án, èyí tó jẹ́ ṣẹ́ríù wọ́n fi gbá kinní létí báyìí, wọ́n fi gbá létí báyìí. ẹ ti rí i. ó nìyí gbogbo ayé ẹ máa wò ó. ẹ yéé fi pé wọ́n ti manipulate tíà, ẹ yéé fi gbá wa mọ́, kò work. ó rèé èyí tẹ́ kọ́kọ́ tẹ̀ bọ́ọ̀ta rèé. ọlọ́dún tẹ̀ bọ́ọ̀ta gbogbo ẹ̀ mo ti kọ sínú ìwé mi ò lè máa há ọdún yẹn sórí. sọ ńgbà tó di pé àṣírí Tìjàníyà tú pátápátá, táṣírí yín tú worldwide. so tírà yìí wọ́n kọ́ ní kọ mọ́tínù àti ṣẹ́ríán, mọ́tínù àti ṣẹ́ríù. mọ́tínù ni Jawahirul Ma'ani wà Bulugul Amani, ṣẹ́ríù ni kìtáàbù rìmá. òkè wọ́n wá kọ́ ní ìkọ mọ́tínù àti ṣẹ́ríù papọ̀ mọ́ra wọn báyìí. nígbà tó di pàṣírí wọn tú lágbàáyé, wọ́n wá lọ dètè, wọ́n wá tẹ̀mí ìjáde, wọ́n tẹ̀mí ìjáde, òtí wọ́n tẹ̀ jáde rè. ẹ̀yin náà lẹ́tẹ̀ nǹkan yín fún ara yín. òkè wọn wá ṣe níṣe mọ́tínù àti ṣẹ́ríù ní ojú ewé kan náà. wọ́n wá ṣe níṣe wípé ok ṣẹ́tìrí kò sí box inú eléyìí, ṣẹ́tìrí no box. bí box ṣe wà nínú tàkọ́kọ́ kò sí bẹ́ẹ̀. ṣẹ́tìrí ọgbà àrékèrèkè tí wọ́n dá ni wípé ní ti alákọ̀ọ́kọ́ yìí lórí péèjì kọ̀ọ̀kan mọ́tínù àti ṣẹ́ríù ni. ní ti eléyìí wọ́n kọ́kọ́ kọ mọ́tínù 1 sójú péèjì kan náà délẹ̀. ń gbọ́n parí ẹ̀ mọ́tínù 2 ìyẹn júùsù kejì rẹ̀, júùsù kejì Jawahirul Ma'ani wọ́n kọ délẹ̀. lẹ́yìn yẹn wọ́n ṣẹ̀wá bẹ̀rẹ̀ ṣẹ́ríù lójú ewé full délẹ̀, ṣẹ́ríù 1 ṣẹ́ríù 2, so that
ìwé táwọn àfáà ti tẹ̀ jáde láti fi tako Tìjàníyà according to their text, to their umul kitab wọn rè. àwọn èèyàn ò lè máa wá ojú ewé yẹn, wọn ò ní rí bẹ́ẹ̀. So they stop printing off this one, the first print rèé, wọn ò tẹ̀yẹ bọ́ta mọ́, wọn wá gbómi ìjáde. àwọn èèyàn wá ń ka eléyìí, wọn ò wá máa rí ojú ewé ibi tí wọ́n kọ́ọ̀tì, wọn ò mọ bá ń bẹ̀ mọ́, wọ́n ti dojú ẹ̀rú mọ́ra wọn. ẹni ìsọ́ọ̀fù, ṣé ìsọ́ọ̀fù ni wọ́n ń pè yùn? ẹlẹ́ẹ̀ni déédéé, ṣé déédéé ni wọ́n ń pè yùn? ẹlẹ́ẹ̀ni ìkíláàsì, ṣé ìkíláàsì ni wọ́n ń pè yùn àbí jìbìtì ẹ̀sìn nìyẹn náà? lẹ́yìn onísúfí ṣe yẹn jìbìtì ẹ̀sìn ní òkè tẹ bá wá ní kèsè jìbìtì ẹ̀sìn, kèsè religious scam, òun lè ṣe látọgọ́tẹ tí wọ́n ń sọ wípé èyí tí ń bẹ lọ́wọ́ gbogbo ayé ó ti wà manipulated. Present the one that is not manipulated. Present the one. bẹ́ẹ̀ ṣe fẹnu sọ fún Yẹ́límà yìí nìyẹn níjọ́ ni tí mo fún yín lésì. ọ̀rọ̀ yìí kan náà tó wá ń rìpíìtì lónìí wípé wọ́n ti manipulate ẹ̀. eléyìí tí wọn ò manipulate dà, show us the non àbí kí la pè é, the unmanipulated one. eléyìí tí wọn ò manipulate dà, a fẹ́ rí i. ẹ lọ bá mufti Nàìjíríà Sufi, mufti àwọn Sufi Nàìjíríà, kìí ṣe mufti àwọn alùsùnà o, mufti àwọn Sufi Nàìjíríà. ẹ lọ gba the pure, the correct Jawahirul Ma'ani wa Bulugul Amani, ẹ lọ rè é gbà wá, kẹ́ ẹ tiẹ̀ fi hàn wá báyìí kárí. tẹ́ bá ti wá fi hàn wá báyìí pé òun rèé o, òun nìyí o, màá wá béèrè àdírẹ́sì ilé yín, màá wá bá yín. mo fẹ́ ní kọ́pì ẹ̀ lọ́wọ́. bí mo ṣe ní kọ́pì ẹ̀ lọ́wọ́, mo fẹ́ ní lọ́wọ́. nígbà tí ẹ̀yin onísúfí tẹ́ ń sọ wípé èyí tí ń bẹ lọ́wọ́ wa wọ́n manipulate ẹ̀ ni, kéèyàn ni wọ́n manipulate gbogbo eléyìí, kò sí pọ́blẹ́mù. wọn a máa manipulate tíà, wọn a máa manipulate ìwé mú ìwé lọ́wọ́, bẹ́ẹ̀ ni yóò ti yé, bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ẹlẹ́ẹ̀ ti ṣàtúnṣe rẹ̀, ẹlóríjìnà rẹ̀ wà. where is the original? where is the original of Jawahirul Ma'ani wa Bulugul Amani? where is the original? tẹ́ ẹ̀ bá ti lè present original tẹ́ ń claim, then it is a scam. scam ni, scam lásán nìyẹn o, religious scam ni o. àwọn ò ní tẹ́wọ́ gbà yẹn lọ́wọ́ yín o, só ti yé, àwọn ò ní tẹ́wọ́ gbà ìyẹn ní ọwọ́ yín o, a ní tẹ́wọ́ gbà yẹn lọ́wọ́ yín, a ní tẹ́wọ́ gbà yẹn lọ́wọ́ yín. ẹ̀ ń sọ pé scam, ẹ̀ ń sọ pé kì í ṣe scam, àwa ní scam ni, pé gbólóhùn yẹn, pé èyí tó jòrì jìnnà, ẹni èyí tó jòrì jìnnà, ẹ̀ ń sọ wípé wọ́n ń bẹ lọ́wọ́ yín. a sì ní kẹ́ ẹ fi ṣe kí ni, kẹ́ ẹ fi hàn wá. látọgọ́ tẹ́ ti ń sọ pé scam ni, a ní kẹ́ ẹ fi ṣe kí ni, a ní kẹ́ ẹ fi hàn wá, a ní kẹ́ ẹ fi hàn wá. sódìgbà tí Jésù bá tó dé kẹ́ ẹ tó fi hàn wá ni? àfà, sódìgbà tí Jésù Kristi bá tó dé kẹ́ ẹ tó fi hàn wá? We keep saying it every year. à ń sọ lọ́dọọdún, ẹ̀ ń sọ pé èyí tí ń bẹ lọ́wọ́ wa yìí o, scam ni, manipulated ni o,
manipulated ni o àwọn àáfàá yìí ti dìde lágbàńlá ayé láti Cairo, láti Mauritania, láti Morocco, láti Nàìjíríà, wọ́n ti ṣàwárí original manuscript. Where is the original manuscript? Where is it? Present it to us. Ẹ fi hàn wá. Ìbéèrè àkọ́kọ́, ẹ tí ì rí sí ẹ̀ mú wá. Ẹ tí ì rí èsì rẹ̀ ṣe kí ni? Ẹ tí ì rí mú wá. Ẹ tí ì rí mú wá o. So nítorí náà ọ̀rọ̀ pé àwa ní scam ni a ṣe ní ìpè ní scam. Orúkọ wo la bá tún pè? Ẹ ń sọ pé eléyìí fake ni, original ń bẹ lọ́wọ́ yín. A ní kẹ́ ẹ present original, ẹ rí present. Ṣé ìwà ṣe scam lẹ fẹ́ máa fi ṣe àwọn ẹ̀sìn nu? Scam ọ̀rọ̀ ẹ̀sìn lèmi ń sọ. Èmi ò sọ pé ẹ̀ ń ṣe gbájú ẹ̀ ní tìtowó. Mo sì gbà pé ẹ̀ sì mí gbọ́. When I say scam, I mean your failure to produce the original Jawahirul Ma'ani wa Bulugul Amani àti sẹ́rí rẹ̀ Kitabu Rimah. You are the one who claimed that the one we have at hand is fake. For you to claim that the one we have is fake, then you must produce the original text. Otherwise, that statement, that claim is scam, pure scam, religious scam. So ti yé, bẹ́ẹ̀ ṣe jáde tẹ́ ẹ sọ wípé gbogbo àwọn èsì sí ìbéèrè yìí o, tẹ́ ẹ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ o lẹ́ṣẹ̀ kí ni lẹ ti dá nínú fídíò Yẹ́límà yìí, tí mo tún wá bẹ̀yìn pé kẹ́ ẹ sẹ́ndì fídíò ní ìkẹ́sí mi, tẹ́ wá ní báìbáì irú èwo nìyẹn? So ẹ ṣe wọ̀ndọ̀rùkú nìyẹn bẹ̀ yẹn. Èyí tó wá tún wá lágbára jù òun ni wípé ẹ ń sọ wípé tí Jawahirul Ma'ani wa Bulugul Amani tí ń bẹ lọ́wọ́ wa, ẹ ń sọ wípé kìí ṣe original dà? Ẹ fi original hàn wá. Tẹ́ bá ti fi hàn wá tán, ṣé ti gbọ́? Tẹ́ bá ti fi hàn wá tán, original Jawahirul Ma'ani wa Bulugul Amani àti sẹ́rí rẹ̀ Kitabu Rimah, màá wá béèrè ibi tí màá ti á pàdé yín tẹ́ ti yá mi. Ẹ máa yá mi. Tàbí kẹ́ ẹ sọ iye tí wọ́n ń ta original yẹn fún mi kí n lọ rà á. Mo ní ìdí ẹ̀. Ẹ̀yin náà sì mọ̀ pé mo ní ìdí ẹ̀. Tẹ́ ẹ̀ bá ti wá lè present èyí tẹ́ ń pè ní original manuscript Jawahirul Ma'ani, tẹ́ ẹ̀ sì ń fi Jawahirul Ma'ani tẹ́ ẹ̀ sì fi bà ẹ̀sìn ànábì jẹ́. Ẹ fi tíà Jawahirul Ma'ani ẹ fi bà ìsìláàmù jẹ́, ẹ fi bà ẹ̀sìn ànábì jẹ́. Àwọn ò ní yé máa tú àṣírí yín o. Bó ṣe jẹ́ nìyẹn o. A ní yé máa tú àṣírí Tìjàníyà o. Now, then ọ̀rọ̀ míì tí mo tún fẹ́ sọ lórí ẹ̀ ni pé ṣe rí ìdí tí èmi ò fi ní dààmú jìnnà lórí ẹ̀yin ọ̀rọ̀ ẹ̀yin sàlàfíà wọ̀nyí, òun ni wípé kò kí ń ṣe ké bóyá munadharatu ilmiya tá a fẹ́ ṣe, bóyá ẹ fẹ́ gbà nǹkan táwa ń sọ, ẹ ò ní gbà, ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń yí ọ̀rọ̀ yín, bẹ́ẹ̀ ṣe ń túntùkùtù, ẹ mọ tú nìṣó, ẹni tó bá fẹ́ gba òótọ́ lèyàn máa ń bá sọ̀rọ̀ pé òkè jẹ́ ní tí ẹ bá jiyàn pé bóyá yóò rí nǹkan tí mo, àmọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń tú ọ̀rọ̀ yín fúnra yín, ẹ tú ọ̀rọ̀ Sheikh Tijani Ibrahim síbi tẹ́ ẹ fẹ́, ẹ mọ tú nìṣó, ẹni kò bá yín jiyàn, ẹ mọ tú nìṣó, sọ̀rọ̀ mi yín ò ẹ̀rù bá. tọ́ ṣé ẹ tún gbọ́ nǹkan tí Shehu yìí sọ? Wọ́n là máa bá ṣe ń tú ọ̀rọ̀ Shehu Tijani tùkùtù, ọ̀rọ̀ Ibrahim. ṣárí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mo ní pé ẹ ṣe sùúrù. Èyí tá a bá tún tùkùtù ẹ̀yẹn bọ́ tàkẹ́ ẹ̀ tú dáadáa.
ayé ò gbọ́ tiwa yóò gbọ́ ti yín. Ìtùkùtù wo la tú tí àyín sí? Nígbàtí tí àyín sọ wípé sọ̀látù lè fàátì táádìlù sí tátà àláàfin mọ́rọ̀ mínàlẹ̀ kùránì, kí ni ìtumọ̀ yẹn túmọ̀ sí? Nígbàtí tí àyín sọ wípé fàkúlù ábìdín haúsá jìdín fègẹ́rì láìfi dọ́hìr fáma àbàdà wàlà sàjàdà ìlà lílà ìtàhálà. Ìtùkùtù wo la tú sí? Àní ẹ̀rí èsì fọ̀, ẹ̀rí sì fọ̀. Afẹ́fẹ́ ti fẹ́, àti rí fùrọ̀ adìrẹ. Àṣírí Tìjàníyà ti tú, kò sì lè bò mọ́ láíláí. Kò lè bò mọ́ láíláí. Ẹ̀yin ẹ sọ èyí tí mo tún tùkùtù nínú ọ̀rọ̀ Tìjàníyà, ẹ̀yin ẹ fèsì ẹ̀ jáde. Èyí tí mo tún tùkùtù nínú ọ̀rọ̀ Tìjàníyà, ẹ̀yin ẹ ṣe kí ni? Ẹ fà bọ́ta. Mọ́rọ̀ á ní fakọ́t gàyàtùwú yẹ́dúkúlù lìjánà bìlá ìsábín wàlá ìkọ́bín. Tí ṣé ó Tìjàní sọ wípé ẹ ń bá rí mi lásán, ẹ ń bá rí mi lásán, fáínálì rẹ̀ yóò wà lìjánà láì ní ṣèṣirò iṣẹ́, láì sì ní jẹ̀yà kankan. Ẹ bá ní tú tiyín káyé ó gbọ́. Mọ́rọ̀ á ní fakọ́t gàyàtùwú yẹ́dúkúlù lìjánà bìlá ìsábín wàlá ìkọ́bín. Ẹ bá ní tú tiyín. Sọ̀látù lè fàátì tó sọ wípé wàtàdì sọ̀látù lè fàátì minal Qur'an sítátà àláfi marra, pé sọ̀látù lè fàátì ó dọ́gba sí Qur'an nígbẹ̀gbẹ̀rún 6 tí ṣe òyìn sọnù tí a rẹ̀. Ẹ bá ní túmọ̀ tiyín. Bá ní túmọ̀ tiyín. So ẹyẹ máa lo èsì tí ò nítumọ̀, ẹyẹ máa lò mọ́sẹ̀ ti gbọ́ bàbá. So àtú tí àyín tùkùtù o, ohun tí ń bẹ́nu tí àyín òun là ń tú jáde o. Ó ti yé. Ẹ parí ọ̀rọ̀ yín. àwòrán yìí tí mo ní nùkọ́dìm al-ahamma alal-muhimmi. Ọ̀rọ̀ tí ká fún yín lésì pé ìbéèrè tẹ béèrè ká ráyè tí muhimmu ni. Tí yẹn bá mọ̀ nǹkan tí yẹn ń ṣe muhimmu ni, àmọ́ àti ṣe yẹn ká tún apàrà sọ́dọ̀ tí yẹn kò pọ̀ sí. Àmọ́ al-ahammu làwọn tí jẹ́ sí pé wọ́n ń ṣèbàjẹ́ lábẹ́ tọ̀ríkà Tìjàníyà tó ń sásá bẹ́ẹ̀. We have to flush them out. We have to flush them out. Èyí tó jẹ́ al-ahammu ni gangan nìyẹn. Al-ahammu gangan nìyẹn. Àwọn tí wọ́n ṣe pé wọ́n ń ṣèbàjẹ́, wọ́n wá hide sábẹ́ tọ̀ríkà Tìjàníyà láti flush wọn out. Ìyẹn ni ahammu tó kàn wájú jọ̀rọ̀ tí yìí lọ. Ọ̀rọ̀ tí yẹn muhimmu ni o. Àmọ́ ahammu tún wà, èyí tó tún pàtàkì jùlọ wà. A ti rán tí yẹn díẹ̀ níwọ̀nba, kọ́lá ó kù níwọ̀nba, a ti rán débi tó lápẹẹrẹ. Tọ́ kọ́ídà al-ahammu muqaddamun alal muhim tẹ́ gbé kalẹ̀ nìyẹn. Ó dà bẹ́ẹ̀, ó lọ bẹ́ẹ̀. Àwọn tẹ́ wá ní wọ́n ń ṣèbàjẹ́ lábẹ́ Tìjàníyà, wọn ò ṣàdédé máa ṣèbàjẹ́ yẹn o. Ohun tí Tìjàníyà kọ́ wọn ni o. Ohun tí Tìjàníyà ṣe kí ni? Ohun tí Tìjàníyà kọ́ wọn ni o. Wọn ò ṣàdédé máa ṣe báyẹn o. Ẹ̀yin náà ń bẹ láyé táwọn kan fi ń pera wọn ní wèrè báríhámà, wèrè ọlọ́run. Ẹ̀ ń bẹ láyé. Tọ́ ìpèrè ẹni ní wèrè ọlọ́run, wèrè báríhámà, inú Tìjàníyà náà wọ́n ti pàdé rẹ̀ o. Báwọn èèyàn yín ṣe bí wọ́n ṣe di akọrin tà tó ga sí pé lónìí wọ́n bá ní àwọn igun wo ní ń kọrin láàrin àwa mùsùlùmí, a sọ pé àwọn onísúfí ni. Ìbàjẹ́ orin kíkọ, orin àlùjó, Tìjàníyà ló fi kọ́ wọn o. Nǹkan ti yé. So èmi ò rẹ́nìkan nú yín tí ò mọ̀ ṣe ìbàjẹ́, torí pé Tìjàníyà fún ara rẹ̀ ìbàjẹ́ ni. Àlìkọ̀dìríyà ìbàjẹ́ ni. Àlìkìlàsíyà ìbàjẹ́ ni. Ànàkṣàmbàdíyà ìbàjẹ́ ni. Nígbà tí mọ́níájú yín bá ti jẹ́ mọ́níájú ìbàjẹ́,
tí àkídà yín bá ti jẹ́ àkídà ìbàjẹ́, tí ìbádà yín nínú tìjàníyà bá ti jẹ́ ìbádà ìbàjẹ́, kí á lè fẹ́ flush. Ẹ lè flush àwọn yẹn, tìjàníyà lè máa flush out. Tìjàníyà kọ̀dìríyà ní kẹ́ flush out kó nu sísítẹ̀mù yín. Tìjàníyà kọ̀dìríyà ó ní kẹ́ flush out kó nu ìsìláàmù yín. Tẹ́ bá ti lè flush out tìjàníyà, tẹ́ flush out kọ̀dìríyà, ìsìláàmù yóò wà lálàáfíà, ìsìláàmù yóò wà jọ ti àwọn asálàfù sọ́ọ̀lẹ̀. Àmọ́ kẹ́ máa sọ pé àwọn tó ń ṣèbàjẹ́ láàrin yín lè fẹ́ flush out, yìí ò possible. Ẹ lè rí wọn flush out, ẹ lè rí wọn flush out, torí pé tọ̀ríkọ̀ tìjàníyà fún ara rẹ̀ ìbàjẹ́ ni, ìbàjẹ́ ni. So bẹ́yìn ọ̀bá tí ìsọ̀rọ̀ ayé di wèrè báríàmà lónìí, nígbà tẹ́ bá tún sún wájú tẹ́ lé àwọn yẹn bá, ẹ̀yin náà lè pera yín ní wèrè báríàmà lọ́la. Tẹ́ ẹ̀ bá tí ìpera yín ní wèrè ọlọ́run lónìí, bóyá ibi tẹ́ mọ̀kọ́mọ̀ tẹ́ ẹ dé ni, tẹ́ ẹ bá sún wájú, tẹ́ ẹ bá sún wájú, ẹ̀yin náà padà pera yín ní wèrè ọlọ́run lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà. So àwọn tí wọ́n ti di wèrè báríàmà yẹn, ẹ̀yin ò tí ì dé mọ̀kọ́mọ̀ wọn ni. Àwọn tí wọ́n ti di wèrè ọlọ́run yẹn, ẹ̀yin ò tí ì dé mọ̀kọ́mọ̀ wọn ni. Ọlá pé ẹ̀yin lajú díẹ̀, ẹ kàwé díẹ̀, ẹ kàwé díẹ̀ mọ́ kéwú, ẹ kàwé bóyá graduate ní yunifásitì. So ẹ wá ń wò wípé irú eléyìí bóyá ẹ̀ ń dúró de pé kẹ́ ẹ rìtáyà ní ẹnu iṣẹ́ ìjọba, kẹ́yìn náà tó lọ sí mọ̀kọ́mọ̀ wèrè ọlọ́run, kẹ́ tó lọ sí mọ̀kọ́mọ̀ wèrè báríàmà. Àwọn tí wọn ò kàwé mọ́ kéwú nínú yín, àwọn tètè dé mọ̀kọ́mọ̀ wèrè ọlọ́run, àwọn tètè dé mọ̀kọ́mọ̀ wèrè báríàmà. Ìwé tẹ̀yìn kà mọ́ kéwú ni kò jẹ́ kẹ́ ẹ tí ìwọ mọ̀kọ́mọ̀ wèrè ọlọ́run. So bó pẹ́ títí lẹ́yìn náà bá ti rìtáyà lẹ́nu iṣẹ́, tẹ́ bá rìtáyà tẹ́ jókòó ti súfí ní 24/7, ẹ padà wọ mọ̀kọ́mọ̀ wèrè ọlọ́run, ẹ padà wọ mọ̀kọ́mọ̀ wèrè báríàmà, torí tí àwọn yòókù yín wọ̀ nìyẹn. So gbogbo ìbàjẹ́ wọ̀nyí tìjàníyà ló mú wá, ohun tá à ń sọ nìyẹn. So ẹ lè rí ẹnìkankan flush out nínú tìjàníyà, yóò sọ fún yín wípé ẹ tí ìwọ mọ̀kọ́mọ̀ tó ń wọ̀ ni. Ẹ lè rí ẹnìkankan flush out. Ohun tẹ́ ẹ lè ṣe ni pé ẹ flush out tìjàníyà kó nu ayé gbogbo yín, ẹ flush out fáídọ̀ kó nu ayé gbogbo yín, ẹ flush out kọ̀dìríyà kó nu ayé gbogbo yín. Tẹ́ ẹ bá ti lè flush out tìjàníyà kó kúrò nínú ayé gbogbo yín, tẹ́ flush out fáídọ̀, tẹ́ flush out kọ̀dìríyà, tìjàníyà, nàkṣàmbàdíyà, ìkìlàsíyà, ṣàdìlíyà, then you will now become a normal Muslim, a bona fide Muslim, and your Islam will be similar to Islam of as-salaf as-salih. Ó ti yé? So ẹ lè jókòó mẹ́ẹ̀ kẹ́ lè fẹ́ flush àti àwọn kan nù tìjàníyà o. No, kò possible. Tìjàníyà ní kẹ́ flush out. Ọjọ́ tán sọ pé Sheikh Tijani gbogbo tó ṣe inú ẹ̀sìn pátápátá ni ó ti bàjẹ́ kó tó kò láyé, Sheikh Ibrahim gbogbo ṣe pátá lè bàjẹ́ kó tó kò láyé. Ẹ̀yin lẹ sọ tí àwọn ẹni yìí ti wà lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá, wọ́n mọ̀ ń tán bá pàdé lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá, tó bá dàrí kìámọ̀ Ọlọ́run yanjú ẹ̀. Ṣé bẹ́ẹ̀ yín lẹ sọ yín ẹ̀yin sì kọ́ lọ́lọ́run, ẹ̀yin sì kọ́ lànàbí rẹ̀ sallallahu alaihi wasallam, ẹ̀ kò sọ̀rọ̀ ti opinion ti yín lẹ́yìn sọ̀hún, ẹnì kan ò sí ní mo yín sí ẹ̀rí pé ẹ̀rí kí n fèsì. Ṣé máa ń pẹ́ dákọ̀ mísì gan wọn lá èyí ní fèsì. So ẹ jẹ́ ẹ fi gbogbo ẹlẹ̀ fọ́lọ́run ọba àlékè ọlá. Tọ́ ẹni ká fi gbogbo ẹ̀ lẹ̀ fọ́lọ́run, ìdájọ́ àlìkìyámọ̀ la fi lẹ̀ fọ́lọ́run. Ohun tí ṣẹ̀ríà sọ àwa la máa sọ yẹn nílé ayé, àmọ́ tó bá dọ̀run ibi tó lúkúlùkù ó mórí lé Allah ni ó dìtámì yẹn. Mi ò fi gbà kankan pera mi pé ọmọ àlìjánà ni mí, àmọ́ mò ń pera mi ní ẹni tó ń ṣiṣẹ́ àlìjánà, torí àpè mọ́rẹ́ni la máa ń pe tèmi dire.
nínú ẹ̀kọ́ Islam láti mọ̀ wípé ẹ ń bá da Islam pọ̀ mọ́ Tìjàníyà Islam ẹ ti bàjẹ́. So yálà Shehu Ahmada Tijani ni o, yálà Ibrahim Niyas ni o, yálà wèrè Báríámà ni o, yálà wèrè Ọlọ́run ni o, yálà mùkọ́dámù kan ni o, yálà kọ̀lífà kan ni o, yálà ṣéwù kan ni o, lójú ọ̀nà àtọ̀ríkọ́ àtìjàníyá, àtọ̀ríkọ́ alikọ̀rìríyá, àtọ̀ríkọ́ anaksambadíyá, àtọ̀ríkọ́ àníyàsíyá, àtọ̀ríkọ́ àlèkìlàsíyá, gbogbo ẹ̀ pátápátá ẹ̀ ń bá ti dàpọ̀ mọ́ ìsìláàmù kò ní tí ì kúrò láyé tí ìsìláàmù rẹ̀ ó ti bàjẹ́. Ẹ̀ ń bá ti da tọ̀ríkọ̀ mọ́ súnà ànábì, ẹ̀ ń bá ti da tọ̀ríkọ̀ sùfíyà mọ́ súnà ànábì kò ní kúrò láyé tí ìsìláàmù rẹ̀ ó ti bàjẹ́. So kò ní sí nínú ẹni tọ́lọ́run ó gbé dìde ní ìgbédìde ọmọlẹ́yìn ànábì Muhammad lọ́jọ́ àlèkìyàmà. Ìyẹn ló wà nù tíà tó lẹ́rìí, ìyẹn wà nù àdìsí ànábì pé kódà àdìsí kan bẹ tó sọ wípé wọ́n sọ fún ànábì wípé ànábì ó rí àwọn kan tí wọ́n máa kó lọ sí ọwọ́ òsì. Ànábì ó wá máa sọ pé ashabi, àwọn ọmọlẹ́yìn mi relé yìí, àwọn ìjọ mi ní. Ànábì wọ́n á máa sọ fún ànábì fayukọ́ọ̀lù, wọ́n á sọ fún ànábì wípé innaka la tadri ma ahdathu ba'daka, innaka la tadri ma ahdathu ba'daka. Ìwọ ànábì ò mọ bídíà tí wọ́n dá lẹ́yìn ikú rẹ̀, oníbídíà ni wọ́n, iná ni wọ́n ń lọ. So ọ̀rọ̀ pé bí Tìjàníyà sì jẹ́ bídíà àti ìdájọ́ bídíà rẹ̀ ó ti wà nù tírà rẹ̀ dì. Ṣùgbọ́n ẹnìkan ò lè kó ká wá sọ pé lágbájá ọmọ lágbájá yìí o, ká wá dákọ̀ ẹ̀ bizat pé lágbájá ọmọ lágbájá o, ọmọ àlìjẹ́nnà ni, tàbí lágbájá ọmọ lágbájá o, ọmọ náà ni. No, àní sọ báwọn. Bọ̀tí tá a sọ ni wípé èyí tó bá kú sínú ìsìláàmù a máa ní rọ̀já fún pé yóò wà àlìjẹ́nnà, a sì mọ bàtọ̀rọ̀ àforíjì. ẹ ń bá wá kú sínú súfí a ní rọkàn àlìjẹ́nnà fún, a ní tọrọ àforíjì fún, a ní kírun sí lára torí kò kú sínú Islam tánàbí mú wa. tó bó ṣe jẹ́ nìyẹn o. níparí, bàbá al-mathalu al-a'la fi tariqa at-tijaniyya, ẹ dákun, eléyìí tí wọn ò manipulate, eléyìí tí wọn ò ṣe kí ni, tí wọn ò manipulate, tó jẹ́ tí a jawahirul maani wa bulugul amani àti sẹ́ríù rẹ̀ àfẹ́rí anytime from now àfẹ́rí. So bí bọ́ọ̀tà tẹ́ bá bọ́ọ̀tà fèsì sí ohun tí mo sọ yìí, ẹ bọ́ọ̀tà kẹ́sì mọ́ pìrìsẹ́ǹtì tí àìlè tí wọn manipulate yẹn báyìí, kẹ́ mọ́ fi hàn ayé, kẹ́ sí bẹ́ẹ̀ mi náà ṣe sí inú àwọn ilé ìtẹ́ni wọn manipulate, kẹ́ sí hàn wá. Nǹkan ti yé, kẹ́ wá pè mí lórí program yín tàbí later after program wípé àbúrò ìmọ̀ ò níbo ló wà, mo ti bọ́ gẹ́ẹ̀tì kọ́pì eléyìí tí wọ́n manipulate, kẹ́ sì sọ iye tí màá rà, kódà bẹ́ẹ̀ pè ní 20,000 naira màá rà, kẹ́ pè ní 20k màá rà. aláfẹ́ rí eléyìí tí wọ́n manipulate, àmọ́ tẹ́ ẹ̀ bá ti lè present ẹ̀ fún wa, kẹ́ wá máa sọ wípé ilé tí ń bẹ lọ́wọ́ wa yẹn wọ́n manipulate ẹ̀ ní, scam nìyẹn o, scam ni. àwọn ò sì lè tẹ́wọ́ gba scam ẹ̀sìn nìyẹn, à lè tẹ́wọ́ gbà. so bó ṣe jẹ́ nìyẹn o. alọ́ọ̀fin wá sí kòǹgẹ́ dáadáa, a tún máa pàdé ayọ̀, insha Allahu ta'ala. ẹ rí i dájú wípé ẹ share program yìí fún gbogbo ayé, ẹ share program yìí fún gbogbo àwọn mùsùlùmí. tọ̀ríkọ̀ Tìjàníyà dọ̀làálàtún, tọ̀ríkọ̀ kọ̀dìríyà dọ̀làálàtún, tọ̀ríkọ̀ nàkṣàmbàdíyà dọ̀làálàtún, tọ̀ríkọ̀ ìkìlàsíyà dọ̀làálàtún, tọ̀ríkọ̀ fáídọ̀ dọ̀làálàtún, as-sunnah al-huda, as-sunnah hiya al-huda. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ẹ jẹ́ kí n tiẹ̀, ẹ jẹ́ n wò ná, ẹ jẹ́ kí n entertain
ẹ jẹ́ kí n entertain àfáà yìí, ẹ jẹ́ kí n entertain wọn. I just want to entertain you. Àbí ká má entertain wọn ni ó yẹ ká lè, nígbà tá a ti gbà wọ́n lálejò yẹn, ó yẹ ká lè entertain wọn o. Ó yẹ ká lè entertain wọn. Mo sì fẹ́ entertain yín ni o, lọ ṣẹlẹ̀ báyìí. Ó yẹ ká lè entertain wa, ó yẹ ká lè entertain àwọn àfáà yìí o. Mashallah. Ẹ jẹ́ á wò eléyìí ná bóyá máa work. Mi ò mọ̀ tó anyway, mo ti ní mi ṣe engineer, so mo kàn try ìwọ̀nba entertainment rèé o. A fẹ́ entertain wọn. Alẹ́ ni tí mo sì ń ṣò yìí sẹ́, a gbà pé ara wa ni wọ́n sẹ́, ṣé àwọn pòun lèmi ń pè mọ́ra wa yìí, èmi gbà bẹ́ẹ̀ sẹ́ pé ara wa ni wọ́n, onísúfí ni wọ́n sẹ́, mo gbà bẹ́ẹ̀. Eléyìí tẹ́ ẹ gbé wá yìí, tẹ́ ẹ léèyàn wa nìyí, èmi ò jiyàn, èèyàn wa nì. Alẹ́ ni tí mo sì ń ṣò yìí sẹ́, a gbà pé ara wa ni wọ́n sẹ́, ṣé àwọn pòun lèmi ń pè mọ́ra wa yìí, èmi gbà bẹ́ẹ̀ sẹ́ pé ara wa ni wọ́n, onísúfí ni wọ́n sẹ́, mo gbà bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé mi ti pé bàbá yìí mọ ara wa ni onísúfì ni bó ṣe wà yìí ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni èèyàn wa ni ẹ jẹ́ á gbọ́. Alhamdulillahi allazi hadana maulana 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 binuri shams al-huda ba maulana la ilaha illallah muhammadun maulana If I only need it, 1,000. If I only need it, if I only need it. If I only need it. If I only need it. Pé ara wa ni wọ́n, onísúfí ni wọ́n sẹ́, mo gbà bẹ́ẹ̀. Eléyìí tẹ́ ẹ gbé wá yìí, tẹ́ ẹ léèyàn wa nìyí, èmi ò jiyàn, èèyàn wa nì. Alẹ́ ni tí mo sì ń ṣò yìí sẹ́, a gbà pé ara wa ni wọ́n sẹ́. Ẹ̀yin lẹ fẹ́ flush out.
ẹ̀yin lẹ fẹ́ flush out ti àwọn kan sì ń sọ pé ara àwọn ni yín ṣe rí pé kò possible láti flush wọn out. ṣé àwọn pòun lèmi ń pè mọ́ra wa yìí èmi gbà bẹ́ẹ̀ sẹ́ pé ara wa ni wọ́n onísúfí ni wọ́n sẹ́ mo gbà bẹ́ẹ̀ ṣé àwọn pé mi ti pé bàbá yìí mọ́ ara wa ni onísúfí ni bó ṣe wà yìí ara wa ni èèyàn wa ni wàláhì èèyàn wa ni omi ní súfí máa ń ṣe rẹ̀ ẹ̀ ní ẹgbọ́rọ̀ wọn náà ni mò ń kóòtù yẹn súfí máa ń ṣe rẹ̀ ẹ̀ ní. Ṣé báwọn ṣe rí báyìí nísìn. Bàbá tẹ̀ fi rí bá náà òun ló ń sọ̀rọ̀ yẹn. ẹ ní ìsìn ó ti ń ṣera rẹ̀ ẹ wo iye tẹ̀sùn bá tó kó sọ́run. ṣé ọrùn yín ló kó o sí ni ṣé ẹ wà alright ṣé ọrùn yín ló kó tẹ̀sùn bá sí ni níbi fúnra ẹ̀ lébi ara ẹ̀ ló ń ṣe nígbà tí o kò sí yín lọ́rùn. Ifá orí mi rè tí 1000 Ifá orí mi rè Ifá orí mi rè Ifá orí mi rè.